bàbá àṣàlẹ̀ òṣèlú ìpínlẹ̀ Kwara tẹ́lẹ̀ tó tún jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin làbújá tẹ́lẹ̀ tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kwara ìyún sẹ́nẹ́tọ̀ Bukola Saraki ó mà ti sọ̀rọ̀ ó ti tú àṣírí ńlá nípa gómìnà Abdulrasaq Abdulrahman ti ìpínlẹ̀ Kwara àti ẹgbẹ́ ìṣèlú All Progressives Congress APC nínú ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tí wọ́n dì ní ìpínlẹ̀ Kwara ní ọ̀sẹ̀ tó kọjá yìí. Bí ẹ kò bá gbàgbé, lọ́jọ́ àbámẹ́ta ìyẹn ọjọ́ sátidé ọ̀sẹ̀ tó kọjá tí í ṣe ọjọ́ 21 oṣù kẹsàn-án tá a wà yìí ìyẹn the 21st of September 2023 ó ní ètò ìdìbò ìjọba ìbílẹ̀ ló máa wáyé káàkiri ìpínlẹ̀ Kwara tó sì jẹ́ pé nínú gbogbo ìjọba ìbílẹ̀ 16 16 local government tó wà ní ìpínlẹ̀ Kwara níṣẹ́ ló jẹ́ pé ẹgbẹ́ òṣèlú APC ló jáwé olúborí tí gómìnà Abdulrahman Abdulrasaq tó sì ṣe fáàrí tó fi àwọn alátakò yangàn wípé tó fi wọ́n ṣakọ wípé àwọn làwọn ní Kwara o, ẹgbẹ́ òṣèlú APC ìní ọ̀gá ní Kwara àwọn ó sì ti fojú hàn pẹ̀lú báwọn ṣe lu ẹgbẹ́ òṣèlú PDP àti gbogbo alátakò nínú gbogbo ìjọba ìbílẹ̀ 16 tó wà ní ìpínlẹ̀ Kwara. Ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀, Saraki nínú àtẹ̀jáde tó fi síta nípasẹ̀ olùrànlọ́wọ́ pàtàkì lórí ọ̀rọ̀ òṣèlú fún Special Assistant on Political Matter ọ̀gbẹ́ni Abdulganiu Abdulquadri ìní Saraki jẹ́ kó di mọ̀ pé àwọn àṣírí tó tú sóun lọ́wọ́ nípa àwọn ètò ìdìbò tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara náà lọ́sẹ̀ tó kọjá fi hàn pé ẹgbẹ́ òṣèlú àwọn èèyàn PDP ló jáwé olúborí. Ó láwọn ojúlówó èsì ìdìbò tó tẹ̀ òun lọ́wọ́ tóun rí báyìí ó ló fi hàn pé àwọn ará ìpínlẹ̀ Kwara ìjọba APC àti ìjọba gómìnà Abdulrahman Abdulrasaq kò ti sú wọn ó nítorí pé ìlòkulò ní ẹgbẹ́ òṣèlú PDP lu ẹgbẹ́ òṣèlú APC ní gbogbo ìjọba ìbílẹ̀ náà oníṣùgbà tó jẹ́ pé ayédèrú èsì ìdìbò ni wọ́n kà jáde tí ẹgbẹ́ òṣèlú APC àti gómìnà Abdulrahman Abdulrasaq tó fi yangàn. Saraki wá kan sára sí gbogbo ọmọ ìpínlẹ̀ Kwara ó nínú òun dùn pé wọ́n ti kọ̀yìn sí ìjọba Abdulrahman Abdulrasaq àti ẹgbẹ́ òṣèlú APC ó nítorí wọ́n ti rí i pé wọ́n ń fi ayé ní aráàlú lára ìjọba wọn ò sì dáa rárá. Ó ní eléyìí túmọ̀ sí wípé wọ́n ti ṣetán láti gbára wọn. Ó ní ká má banújẹ́ tó bá jẹ́ pé ìdìbò tán dì ọ̀tọ̀ ní tán kéde. Ó ní nítorí pé lọ́jọ́ kan ìpínlẹ̀ Kwara àwọn yóò já àjàbọ̀ lábẹ́ APC táwọn yóò sì bọ́ sọ́wọ́ ẹgbẹ́ òṣèlú PDP padà. Látìgbà tí Saraki ti sọ̀rọ̀ yìí, gómìnà Abdulrahman Abdulrasaq àti ẹgbẹ́ òṣèlú APC wọn àti sọ̀rọ̀ tàbí kan fún un lésì lásìkò tá a ṣàkójọpọ̀ ìròyìn yìí parí.